ká ní fura o 2023 yìí adùn ẹ má ṣe jẹ́ kílẹ̀ yìí dìgbì ogun Àkàndá mo wí tèmi ó yẹ ká ní fura o 2023 yìí adùn ẹ má ṣe jẹ́ kílẹ̀ yìí dìgbì ogun Àkàndá mo wí tèmi. Alágbẹ̀dẹ ìlúrin lójú kan ṣoṣo àmì ń bẹ níbẹ̀ ni ọwọ́ tẹ̀yà yìí gbèjú ti wá lọ ẹ jẹ́ ká ní fura ó yẹ ká ní fura o 2023 yìí adùn ẹ má ṣe jẹ́ kílẹ̀ yìí dìbì ogun Àkàndá mo wí tèmi. ìdánìkó lọ̀rọ̀ ilé ayé Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ẹni ọ̀dà mi síwájú ní tẹ̀lẹ̀ tútù ẹni ó ṣègbọ̀nsẹ̀ sọ́nà láìlọ dandan ni kọ́ bá ẹ ṣinṣin nígbà tí bá ń padà bọ̀ èèyàn ní gbàlúbọ́sà kọ́kálá àṣegbé kan ò sí àṣepamọ́dọ́mọ́lẹ̀ ní ń bẹ títa bá sọ síwájú ńlá bá èyí abágbèsè bè láwà ẹ̀dá tó bá gbé èbùkà yóò jẹ ọmọ ẹ̀ ọ́ jẹ ẹbí ẹ̀ ọ́ jẹ ń bẹ̀ kò sí ń tọ́ dàbí ẹ̀sán àwọn ẹ̀yà Ìgbò ló dìtẹ̀ gbàjọba ní January 15, 1966 níbi tí wọ́n ti pa àwọn olórí ìjọba tí púpọ̀ nínú wọn jọ máa Hausa àti Yorùbá tí wọn ò sì pa ẹ̀yà Ìgbò kankan ní July 29, 1966 ti July 29, 1966 ló burú jù àkọ́kọ́ ságbẹ́ kì í mọ ọgbẹ́ sá yàtọ̀ sí ẹni tó sá ni àkọ́dá orú ọ̀dà bí àdágbàyìn ṣe lọ́dà bí ìgbà tí ẹ̀yà Ìgbò fàbàrà kékeré pani ńlá ọlọ́run ọmọ tó bẹ́ẹ̀ pọ̀ o àfàlìkà wíyò náà kò sí ń tọ́dà bí ẹ̀sán àbígbẹ̀yìn Olódùmarè ẹ̀rọ Abẹ́òkúta lọ́tà àkọ́kọ́ ti kọ́kọ́ dún ní Abẹ́òkúta Garrison of Nigeria Army aago 12 rékọjá ìṣẹ́jú díẹ̀ gẹ́ngẹ́ lóru July 29, 1966 géńdé ọlọ́run mẹ́ta ló ti lulẹ̀ Lieutenant Colonel Gabriel Okonweze the garrison commander Major John Obiewo commander of the 2nd Risk Squadron àti Lieutenant Ibi Orok láti Risk Squadron bákan náà àwọn ará òkè ọ̀yá ń gbẹ̀san ìdìtẹ̀gbàjọba tó wáyé ní January 15, 1966 tó sọ ọmọ Yíbò Major General Johnson Thomas Monakwe Àgóyè Ìrọsì di ààrẹ Yakubu Gowon gbàjọba òkú Ìrọsì dáadáa tí fògùn mọ́ dálá àti tọmọ tí a tọ́gbà lálejò ń bàdàn Lieutenant Colonel Francis Adékúnlé Fájuyì gómìnà Western Region nígbà yẹn náà sin bí òkú adìẹ wọ́n sin wọ́n bí òkú ewúrẹ́ sọ́nà Ìwó síbàdàn láàrin ọjọ́ mẹ́ta péré ọmọ Yíbò tó jẹ́ sọ́jà tí ò sì sáàfù ní East fún bí ọ̀bá tí ì kú ó gbọ́dọ̀ wà lẹ́wọ̀n tàbí kó ti na pápá bora lẹ́yìn tí wọ́n ti gbẹ̀mí more than 42 officers àti over 130 tí ò lókùn púpọ̀ nínú sọ́jà tó jọmọ Yíbò ìsìnkú orópa ni ọ̀hún ràn mọ́ bí òrùn ọ̀sán ni o ìpele mẹ́ta onífẹ̀míṣòfò ọ̀hún pín sí àkọ́kọ́ àràbà wárí màsákà tó ṣẹlẹ̀ lókè ọya tí wọ́n pè fún yíya kúrò lára Nàìjíríà èkejì ní ti July táwọn sọ́jà ń wẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀kẹta ní ti ethnic cleansing tó wáyé lóṣù díẹ̀ lẹ́yìn tí wọ́n rẹ́yìn Àgóyè Ìrọsì àtijọba rẹ̀ Gowon wà forced láti ṣe radio broadcast ní September 29, 1966 you all know that since end of July God in his power has entrusted the responsibility of this great country of ours into the hands of yet another northerners. I receive complaints daily that up till now Easterners living in the north have been killed and molested and their property looted. I am very unhappy about this.
we should put stop to it. It appears that it is going beyond reason and is now at the point of recklessness and irresponsibility. Kò wá àánú fẹ̀jẹ̀ sínú òtútọ́ funfun jáde. Salutary intervention tí ò change anything. Àwọn tí ń gbẹ̀mí èèyàn dáwọ́ dúró àti sọ́jà o àtàràlú tọ́jọ́ máa Hausa Fúlàní ni wọ́n bá fọ́n sí gbòòrò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rú àwọn ẹ̀yà Ìgbò tí ń bẹ lókè ọya jáde. Èyí tí ò kú sọ́wọ́ ìbọn àáké àtàdá wọn fi dá ẹ̀mí wọn légbodò. Bẹ́ẹ̀ ni wọ́n lù ti property wọn approximately of 45,000 or 50,000 ọmọ Yíbò tí ń bẹ lókè ọya lọ bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ọ̀kankan nínú yín ọ̀pàdánù ẹ̀mí ẹ̀ nílẹ̀ Yorùbá rí o. Wáyé tó tún wá jẹ́ àwa lọ̀tá yín. Instead tó fi yẹ káwọn tí ń pariwo obedient ẹlẹ́yà wọ̀nyí kí wọ́n lọ rèé yàwó ìtàn wò. Wọ́n ṣẹlẹ́yà ara wọn, wọ́n pariwo òfò káàkiri. Torí láàrin May 29, 1966 sí December 1966 ó lé ní 1,627,743 Igbos tó sá padà sílẹ̀ wọn látàrí rògbòdìyàn ọdún 1966 ló sì ṣokùnfà ogun abẹ́lé tàbí kí n pé ó wà lára tó fa ogun abẹ́lé sọ́wọ́ ní síwájú ijó gẹ́gẹ́ àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sánmilé fógun ogun ní fògùn àṣẹ ìdúró àtògùn àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà àdàtàn ogun tí ò rí bẹyẹ tí ò rí bẹ́ẹ̀ kọ kó wà nù gbìyànjú díẹ̀ láti paná ọ̀tẹ̀ tí ń bẹ ńlẹ̀ tó fẹ́ pọ́n Nàìjíríà wọ́n dáwọ́ dídá ẹ̀mí àwọn ọmọ Ìgbò légbodò wọ́n dá dúró lókè ọya ṣùgbọ́n ẹni tọkàn lọ́mọ òkú tí kìí ṣe tẹni ọ̀dọ́ tọ̀fọ̀ ilẹ̀kẹ̀ méjàmà tó so ogun amágùn tó ra wọn ni tó bà mí kò dùn mí kò sẹ́ni ó lè fi wẹ́n tí ọ̀bà rárá kò tẹ́ gbìnàyà láàrin ẹ̀yà Ìgbò àtàwọn ará òkè ọya àbí ẹni ọba gbóúnjẹ lẹ́nu ẹni ẹ̀mí ẹni lọ́fẹ́ gba bọ́sì ẹni tó gbóúnjẹ tó tún gbẹ̀mí ẹni kí làwa ti fẹ́ ṣe o ìwáàánú kéde state of emergency ní May 27, 1967 ó pín 4 region tí ń bẹ ní Nàìjíríà sí ìpínlẹ̀ 12 ìyẹn ti tako àdéhùn tí ń bẹ nílẹ̀ èyí tí wọ́n ń pè ní Àbúrí Accord tí wọ́n ṣe ní Ghana ọjọ́ kẹta rẹ̀ ńlójúkú kéde ìyapa Republic of Biafra because to him fífagilé regional government bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ monopolize ẹ̀yà Ìgbò ni bí ìgbà téèyàn kàn fẹ́ fi gígùn wọn lójú ọgbẹ́ ó ní ntí àwọn jọ tí wọ́n bọ̀wé àdéhùn ní regional government tí Ojukwu sì jẹ́ gómìnà ìlà oòrùn bí ọ̀bá wa rí bẹ́ẹ̀ mọ́ bí ọ̀bá wa ṣiṣẹ́ mọ́ a jẹ́ pé ọ̀fọ́n ti tọ̀ sí gbàgede náà kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ló kù ojúkọ̀ ráàyè gbẹdí ẹsẹ̀ ìgbésẹ̀ ló fi dájọba Gowon lóhùn láàrin March sí April ọdún 1967 nípa yíya Eastern Regional Government àti revenue wọn kó lára Federal Government ó bẹ̀rẹ̀ sí ní mọ̀tì prayer lérí ìjọba ó ní àwọn fẹ́ ní orílẹ̀-èdè táwọn Ojukwu ti báwọn èèyàn sọ̀rọ̀ inú gbogbo wọn lódùn tí wọ́n fẹnu kò pé bí àwọn bá lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí ló dùn bí àrùn ibà nǹkan àlùmọ́ọ́nì pẹ̀lú àwọn nǹkan ọrọ̀ ajé àwọn yóò dé tàwọn nìkan gbogbo ọmọ Ìgbò ló sọ̀pọ̀tì Ojukwu nítorí pé rògbòdìyàn òkè ọya tó ṣẹlẹ̀ ń dòní kò sẹ́ni tí ọ̀kan láàrin wọn yàtọ̀ sáwọn tó fojú winá ogun tó rí kó yọ àwọn kan ń bẹ tí pàṣán kínní ọ̀hún gbómọ́ lórí jù less physically but nonetheless very bitterly ìdí ni pé àwọn ẹ̀yà Ìgbò tí ń bẹ lókè ọya oníṣòwò lọ́pọ̀ jù láàrin wọn wọ́n sì lówó lọ́wọ́ wọ́n rí jájẹ ju àwọn tí ń bẹ nílé lọ ìgbà tí wọ́n ti wá sọ wọ́n sí òwò ní nọ́ọ̀tì tí wọ́n gbélé jó ṣọ́ọ̀bù tí wọ́n lù tí ọjà wọn dandan ni kí wọ́n rọ̀gbọ̀kú ilé àwọn tó wà nílé ṣe gbàgbé pé kò séèyàn tí kówó rẹ̀ sí báńkì nírú àkókò yẹn inú ilé inú ṣọ́ọ̀bù ńlá kówó wá sí bí wọ́n bá ti jólé jó ṣọ́ọ̀bù owó ti wọgbónú o ìyẹn mú ìnira tọ́pọ̀ bá wọn àtàwọn tó wà nílé àti jẹun dogun àti bùkìlé dọ̀ràn ebi ò sì mọ̀ pé òkè ò sí ńlé gbogbo ojúmọ́ bá ti mọ́ ibi a máa pa ni òòsà bí ọ̀fun ò sí lójúmọ́ ní gbẹ́bọ̀ bí ebi bá ti kú nínú ìṣẹ́kù pẹ́ńpẹ́ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ láì dé ọ̀nà pẹ́nu ẹ̀yà Ìgbò kọ̀ǹpẹ́ẹ̀lì Ojukwu láti declare Eastern Region of Nigeria as an independent sovereign state gẹ́gẹ́ bí Republic of Biafra ní May 30th 1967 Ojukwu ń parí ogun mọ́ òrìṣà má jẹ́ ọ̀tẹ̀ ẹnu mi bóde wọ́n ń parí ogun mọ́ òrìṣà má jẹ́ ọ̀tẹ̀ ẹnu mi bóde wọ́n ń parí ogun mọ́
ẹ gbọ́ declaration speech Ojukwu ní May 30th 1967. Fellow countrymen and women, you the people of Eastern Nigeria, conscious of the supreme authority of Almighty God over all mankind, of your duty to yourself and prosperity, aware that you can no longer be protected in your lives and in your property by any government based outside Eastern Nigeria, believing that you are born free and have certain inalienable rights which can best be preserved by yourselves, unwilling to be unfree partners in any association of a political or economic nature, rejecting the authority of any person or persons other than the military government of Eastern Nigeria to make any imposition of whatever kind or nature upon you, determined to dissolve all political and other ties between you and the former Federal Republic of Nigeria, prepared to enter into such association, treaty or alliance with any sovereign state within the former Federal Republic of Nigeria and elsewhere on such terms and conditions as best to subserve your common good, affirming your trust and confidence in me, having mandated me to proclaim on your behalf and in your name the Eastern Nigeria be a sovereign independent republic. Now, therefore, I, Lieutenant Colonel Chukwuemeka Odumegu Ojukwu, military governor of Eastern Nigeria, by virtue of the authority and pursuant to the principles recited above, do hereby solemnly proclaim that the territory and region known as and called Eastern Nigeria, together with our continental shelf and territorial waters, shall henceforth be an independent sovereign state of the name and title of the Republic of Biafra, and I do declare that 1. All political ties between us and the Federal Republic of Nigeria are hereby totally dissolved. 2. All subsisting contractual obligations entered into by the government of the Federal Republic of Nigeria acting on its behalf with any person, authority or organization operating or relating to any matter or thing within the Republic of Biafra shall henceforth be deemed to enter into with the military governor on behalf of the government and people of the Republic of Biafra, and the covenants thereof shall subject to this declaration be performed by the parties according to their tenor. 3. All subsisting international treaties and obligations made on behalf of Eastern Nigeria by the government of the Federal Republic of Nigeria shall be honored and respected. 4. Eastern Nigeria's due share of all subsisting international debts and obligations entered into by the government of the Federal Republic of Nigeria shall be honored and respected. 4. Steps will be taken to open discussion on the question of Eastern Nigeria due share of the assets of the Federation of Nigeria and personal properties of the citizens of Biafra throughout the Federation of Nigeria. 6. The rights, privileges, pensions, etc. of all personnel of the public services, the armed forces and the police now serving in any capacity within the Republic of Biafra are hereby guaranteed. 7. We shall keep the door open for association with and welcome any sovereign unit or units in the former Federation of Nigeria or any other parts of Africa desirous of association with us for the purpose of running a common services organization and for the establishment of economic ties. 8. We shall protect the lives and property of all foreigners residing in Biafra. We shall extend the hand of friendship to those nations who respect our sovereignty and shall repel any interference in our internal affairs. 9. We shall faithfully adhere to Charter of the Organization of African Unity and of the United Nations Organization. 10.
said, "It is our intention to remain a member of the British Commonwealth of Nations in our right as a sovereign, independent nation. Long live the Republic of Biafra, and may God protect all those who live in her." Speech Odúkúnà ní May 30, 1967. Kí ló wá bí ìtàn yìí gan? Torí wípé ikú tó pe léwúrẹ́ ti fẹ́ pẹ́ lẹ́dìẹ̀. Àwọn Ìgbò ọ̀gbọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ 1967 sí 1970. Wọn ọ̀gbọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ 1966. Àwa ni ká fi ń tọ́jọ́ ń wéhùn. Bẹ́ẹ̀ pé ìbáṣejọ pọ́ sí àìlérí. Báwo alábàáhùn ṣe jàrán ọ̀pẹ. Tẹnu ẹlẹ́dẹ̀ jẹnu òdòdó. Tẹnu ìmọ̀dó jẹnu ìrá. Tẹnu kẹ́kẹ́ jọ tẹja. Tẹnu àgùntàn jẹnu ẹ̀wùwù. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní tí ń ṣẹlẹ̀ lásìkò yìí lọ́dún 2022 ní ìmúrasílẹ̀ fún ìdìbò ọdún 2023 ńlọ fara pẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 1966 tó líìdì sí ogun abẹ́lé tọdún 1967 sí 1970. mo pe náà ń jó lórí omi nu irú ẹ̀ lọ́yẹ̀kẹ́ béèrè pé kí n rèé kó wá lára wàhálà tó ṣàtọ́kùn fúnra wọn ńlá wuyewuye tó súyọ lẹ́yìn ètò ìkànìyàn ọdún 1962 ìjọba tí rògbòdìyàn àkọ́kọ́ tó súyọ lẹ́yìn ìta gbòmìnira 1962 population census ńlọ́jà mọ̀ pé èèyàn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ní táìmù yẹn ó jẹ́ 45 million people. àwọn tó wà ní gúúsù 24 million, nọ́ọ̀tì 21 million. the very first time tí population sáùtù tó máa pọ̀ ju ti nọ́ọ̀tì lọ. ìyẹn fúnjọba Balewa níṣòro pé how manage báwo ni sáùtù ṣe fẹ́ pọ̀ ju nọ́ọ̀tì lọ. ó ní láti cancel census yẹn ó kéde àtúnkà èyí táwọn ẹ̀yà tó pọ̀ faramọ́. ìkànnìyàn tí wọ́n fi fẹ́ dín agbára àwọn olóṣèlú òkè ọya kù. election is always based on number. ẹni ó lè kú lọ́lọ́bẹ̀. àwọn ará ìlà oòrùn eastern and midwestern regions wọ́n láwọn support recant, and the British official who conducted the census, Mr. T. Warren, also agreed that the 30% increase in the population of the north was normal, while the 70% and 100% jumps in the population of the eastern and western regions respectively had no demographic basis. Recant wáyé figure eastern region ló dínkù tí north gòkè sí làwọn olóṣèlú sáwùjú bá rìjẹ́ẹ̀tì rìsọ́ọ̀tì o ní wọ́n bá tún conduct another census lópin ọdún 1963 fúngbà kẹta léra wọn. wọ́n rìlíìsì rìsọ́ọ̀tì ní February 1964. northern region, western region àti midwestern region wọ́n accept rìsọ́ọ̀tì. eastern region ní kò tẹ́ àwọn lọ́rùn láéláé àwọn ò lè gbà. ìkùnsínú bẹ̀rẹ̀ láàrin ẹ̀yà méjì tó pawọ́pọ̀ síjọba NPC àti NCNC. wàhálà tó dálẹ̀ nínú ìpìlẹ̀ ìdìtẹ̀gbàjọba ti January 15, 1966 táwọn ọmọ Yíbò fi gbẹ̀mí àwọn olóṣèlú òkè ọya. kò sí rí census ní Nàìjíríà bíi kákẹran káka màlúù lọ́pọ̀jù kó tó di páwọn ará òkè ọya ń fẹ́yàwó rẹpẹtẹ tí wọ́n ń bímọ rẹpẹtẹ láti increase nọ́mbà wọn. lára tó lìdí sógun abẹ́lé ní crisis general election tọdún 1964, western region election ọdún 1965. èyí tó wá pọ̀ jù tó sì le jù tó tún ṣẹlẹ̀ lásìkò yìí ó ní free expressions of tribal sentiments in political campaigns. èyí táwọn ẹ̀yà Ìgbò rìsọ́ọ̀tì sí ahead of 2023 general election níbi tí wọ́n ti ń fi ẹ̀ẹ́tì candidate alátakò wọn sí ẹlẹ́yà. ìyẹn Bọ́lá Ahmed Tinubu òfin wípé wọn ò gbọ́dọ̀ rí pósítà Tinubu tàbí bíbọ̀dù ẹ̀ lọ́dọ̀ àwọn pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ campaign nípa Tinubu ní east. ẹni ó bá dìbò fún candidate míì yàtọ̀ sí Peter Obi ó yẹ kí àwọn ó lè kó nílẹ̀ Yíbò. fífi tìpátìkúùkù ti obedient mẹ́yà tó kù lọ́rùn. wọ́n campaign wọ́n yan fanda nílẹ̀ tiwa. olórí burúkú àwọn ọmọ ìlú Yorùbá kan sì ń tẹ̀lé wọn. wọ́n ń bẹ̀dẹ̀jẹ́ torí pé wọ́n ń rẹ̀ẹ̀dẹ̀. Peter Obi tí ò lè wọlé state mẹ́fà sísọ̀rọ̀ àlùfàǹsá sí ẹni tó bá ti tako Peter Obi threatening of life fáwọn tí ò bá ti support obedient mímúra ìjà sí ẹ̀yà tó kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. rìsọ́ọ̀tì tó máa fún wa ó ní repetition ogun wẹ́ẹ̀tì ẹ̀ táwọn ẹ̀yà Ìgbò á tún padà sílé lọ́ọ̀rì ìmúra ogun Biafra tuntun. ogun àwítẹ́lẹ̀ nìyí tí kì í parọ́ tó bá gbóhùn. another factor ní Ìgbò tendency to suppress opposition in politics. lára tó fa ogun abẹ́lé ní introduction of Decree 34 by Irosi administration tó fi sọ Nàìjíríà di unitary state. ohun tó wà
wà lọ́kàn Peter Obi nìyẹn láti fẹ́ fún ẹ̀yà Ìgbò nìkan pẹ̀lú èrò wípé wọ́n ti ń jẹ àwọn máyé ọjọ́ ti pẹ́. Another very important factor tó jẹ́ bitter truth in the domination of the northern Nigeria in their own regime by the southerners. Àwọn Igbo ló dominate òkè ọya, wọ́n ti fẹ́ gba gbogbo Èkó tán o ni wọ́n fi ń pe Èkó ní no man's land. Determination ògbé nìyẹn, bọ́bá ẹ ṣe mistake ìdàrẹ́ sọ́pọ̀ ọmọ Yorùbá ló sì kúkú fọ́nú inú wọn gun òróró sa. Another very vital reason tó fa ogun abẹ́lé ni epo rọ̀bì tí wọ́n discover ní eastern region cool money. Ìjọba Nàìjíríà ò lè afford láti jẹ́ kó lọ, ó dàbí ìgbà tí èèyàn discover treasure ni, and Nigeria cannot risk parting with such juicy treasure. Èmi Àkàndá fi ní dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí o, ìbẹ̀rù ogun làárí, ibi tó gbọ́ yọrí sí kì í yá nìkan ńlá fi rán fàdí tí àwọn Ìgbò gbọ́mọgbọ́mọ pé kékeré láti pẹ̀kẹ̀ ìrókò bọ́bá ìdàgbà apá ò ní ka mọ́. Kí wàá lọ ṣẹlẹ̀ lẹ́yìn ogun abẹ́lé? Kí ni yóò ṣẹlẹ̀ lẹ́yìn 2023 election? Ògbéni yóò wọlé ní àbí Àtíkù? Bọ́lá Ahmed Tinubu ní àbí Kwankwaso? Ẹ máa fojú sọ́nà fún dírámà at any moment tí Kwankwaso lè kéde àtìlẹ́yìn fún Àtíkù. Their own blood is always thicker than water. Yorùbá nation, Biafra kí lọ́nà àbáyọ? Biafra ojúkú ti dé gángẹ́rẹ́, díẹ̀ lókù kọ́ wáyé. Báwo lójúkú ti fẹ́ẹ̀l? Kí ló já wọn bọ́? Báwo ni wọ́n ṣe kọ́ ọmọ ogun jọ? Kí làwọn irinṣẹ́ tí wọ́n lò lójú ìjà? Ẹ kú ojúlọ́nà apá kẹrin part 4 Biafra Yorùbá nation Igbo versus Yorùbá people ahead 2023 and beyond. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́, Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. N ó kì í dọ̀rọ̀ mi bàkọ̀, ẹ mọ̀ mí, mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá. Ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awíkonko TV, Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV, Awíkonko TV. Ẹwà èdè Yorùbá TV, Oríkì Yorùbá TV, Òwe Yorùbá TV, Comedy Magic TV. Ìkórìtà kò yé mi àti bàbá ẹ lọ. Bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o +234 904 851 9362 +234 904 851 9362. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe wò.